ọ̀rọ̀ wo ní trend ọ̀rọ̀ wo ní jà rìnrìn lórí nẹ́ẹ̀tì ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí nẹ́ẹ̀tì náà lọ̀rọ̀ Barrister Kollington Wasiu Ayinde àtàgbò Fuji ọ̀rọ̀ tí ń jà rìnrìn náà ni àlejò wa tó ní tiwa ní kàlẹ́. ànábì Fuji àtàwọn sàábé Fuji gbogbo ẹ̀ ní ń jà rìnrìn gbogbo ẹ̀ agbọ́ láti Nàìjíríà àtúngbọ̀ délùú èbó lọ́hùn. a sì sọ lójú yán ga fún yín lénìí. wọ́n mọ̀ pé ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí ẹ bá gbọ́ látẹnu àgbàlagbà Olódùmarè ló sọ o. a lè sọ pé ọ̀rọ̀ tá kó apá bá sọ òde ọ̀run ló ti wá. ó ti dé ó ti dé ó ti dé ọmọ olóòtú dé o. kí ló fa wàhálà ìjà Fuji gan-an kí ló fa ẹ̀mí òótọ́ ìwọ òjò mi nínú Fuji. ìrírí ńlá. bàbá sì sọ jù ní ìsìn àwọn kan lè mọ̀ pé kò lu ṣẹ̀kẹ̀rẹ̀ kọ́ láago kò lu ṣẹ̀kẹ̀rẹ̀ èyí tí màá lù fógójì ọdún èyí tí mo bá ń lù lórí rédíò fógójì ọdún kọ́ ẹni ó bá mọ̀ọ́re kò yẹ kó bú rárá bẹ́ẹ̀ yẹn bá mọ̀ọ́re bólórin bá mọ̀ọ́re kò yẹ kó bú Kọ́lá Olóòtú. oríire ti dé. Kọ́lá Olóòtú wà lára àwọn tó sọ Fuji di nǹkan Kọ́lá Olóòtú wà lára àwọn tọ́lọ́run rán látòdì ọ̀run wá láti wá ṣe ìrànlọ́wọ́ fún Fuji àti fún gbogbo orin pátá àti fún gbogbo iṣẹ́ tíátà. tó bá ṣe pé ẹni tí ọba ṣiṣẹ́ ní máa jẹ́ ni inú ọkọ ló yẹ kí wọ́n máa kó yẹn sí torí ọkọ ló roko ọkọ ló gbinṣu ọkọ ló lọ́kọ̀bè ọkọ náà wọ́n fi wúṣu nígbà wọn bá wá ṣe tán wọn pé ẹ mọ́kọ́ ǹṣẹ́gbẹ́ kan ẹ má jẹ́ ogún yàn lẹ́sẹ̀ o wọ́n fẹ́ jẹ sunu o nígbà wọn bá bẹ ìpoṣu tán wọn pé ẹ fọkọ́ ǹkó ẹ lọ́ọ́ dà á kìtàn ẹ bá wá fọkọ́ kó ìpoṣu tán wọ́n wàá ṣe su wọ́n wàá gúnyán tí wọ́n bá gúnyán tán wọ́n gbé lọ́ọ̀rì má wo tán ganan wá inú àwo tán ganan wọn kò yán sí àwo tán ganan tí ọ̀mọ̀gbà tọkọ ń roko tí ọ̀mọ̀gbà tọkọ ń kọbè àwọn àtolówó iyán ni wọ́n jọ máa jiyán bó bá ṣe pẹ́ ni ó ṣiṣẹ́ ní máa jẹ́ ni inú ọkọ ni wọn ò bá máa kó yán sí ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run sọ̀rọ̀ wa bíi katapila ní la títì tí wọ́n pè ẹ má jẹ́ ọgbà bíi ìkọjá mọ́ yóò bá títì jẹ́ o òun ló sì la títì òun lọ́fọ̀kúta òun ló ṣe gbogbo ẹ̀ wọ́n àwa níbi títì bá ti ń dán gan-an ẹ má jẹ́ katapila ọgbà bẹ́ẹ̀ kódà bọ́ bá fẹ́ gbà bẹ̀ gan ọlọ́pàá ó mú ẹ ṣe ajẹ́ katapila ẹ fẹ́ bà títì jẹ́ ni ta ló tún títì ṣe kábíyèsí Olódùmarè Ọlọ́run sọ̀rọ̀ wa bíi katapila mo súnmọ́ Saheed Òṣùpá Kórèdé Saheedon Papa ó súnmọ́ dáadáa nígbà mo ń ṣe 25 years anniversary òun àti Barrister ló ṣeré ó dẹ̀ ṣe dáadáa nígbà tí mo tún ṣòkú bàbá àtìyá mi Saheed Òṣùpá ló wá ṣeré ó sì ṣe dáadáa. sàkálà ìpàdé mọ̀ lápò fún Fuji láwà. ṣùgbọ́n ìwà tí ń bẹ lára Saheed Òṣùpá ìwà Barrister ni. àwùwẹ̀ rí ya. one way traffic ẹni ọba kọ́kọ́ wá sọ̀rọ̀ fún ní ọgbọ̀n kò ní máa ṣèwádìí káàkiri pé ẹgbọ́n. asálì yàrá ní mi jọ́ọ̀lì. ìwà rẹ̀ bí ìwà ológun sì ni. inú ayé bá ṣí. bí ọba báyàn ṣe yọ bá ṣe bí ọba sì ní báyàn ṣe yọ gà fàràfò ń tọ̀. ọmọ èkó. wọ́n láìkí wà bẹ́ẹ̀. ṣé pàkàrà ní Ìbàdàn. ó ń ṣe mí ọ̀ ń gbà mí a ti ṣe é dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni títún rẹ́rìn sí ni. bẹ́ẹ̀ ọba ní báyàn ṣe kó gáfárà fún ìyàn kọ́mọ ṣe kọ́mọ gbà á. mo láìkẹ́. torí agbájé ńlá mi bàrí wọ́n dá mi o. ó náà kó ipa tọ́pọ̀ nínú iṣẹ́ fújì o. lùmí Àyìndé ẹ̀dẹ́ o. mo fẹ́ sọ pé Bàrúsátì mi. ọ̀rọ̀ Saheed Òṣùpá Pàṣọ àti adé Saheed Òṣùpá. ó yẹ sálẹ̀ eré tí yí pa. ó jẹ́ kẹ́mi eré fújì ogun dibi tá a wà yìí. Àyìnlá Kollington bàbá láti ká. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀yìn rí bíi controversy tí ń lọ ní orí fújì yẹn
tó bá ṣe pápálà náà ni ògìdàn ló la. àìpé Musiliu Haruna Sọlá àyìndẹ́ra yìí. àtàlápàlà kan náà ń búra wọn ni tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ ń jagbà ẹ̀bá rí wípé àpàlà náà bá lọ òkè. Haji Labas. níjọ́ ohun tí àwọn alápàlà mọ̀ búra wọn Ṣẹ̀fíù Àyàn ní o bàbá mi wé. Haruna Sọlá ní Kásùmà Àdìó ní àkàngbé wa. Wáìkì Àjàdé. ìfáǹsì mi àlàmú ayé. eré Fuji eré àpàlà ó ń lọ sókè lálálá ń gbà náà. lọ́rin àkànjá o. níjọ́ tí controversy tẹ́ ẹ ní ń wà yìí tí ọba sínú Fuji mọ́ ìjọ náà lẹ́ẹ̀mọ̀ wípé ice water. kí ló máa ń kí yín. ènìyàn sì pé bẹ́ẹ̀ èèyàn lọ ó di tànú. àkàndé ilédùn. olúwa rẹ̀ wọkọ̀ ẹni ìtànú ọlọ́mọ sì já wọkọ̀ ẹni ìtànú. ẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn kẹtara wáyé. ọ̀dà kí wọ́n máa rí nǹkan wí sí èèyàn ọ̀dà kí wọ́n máa àìdá ọ̀dà àbókù díẹ̀ káàtó àìdá negative or positive ọ̀dà kí celebrity kí wọ́n máa rí nǹkan kan wí sí. negative ò gbọ́dọ̀ pọ̀ jù ni. àìdá negative yóò gain níbẹ̀ àìdá positive yóò gain níbẹ̀. ó súnmọ́ barista wálé mi wọ́n jẹun nílé mi àjọ jẹun. barista lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ lo studio tó wà nínú ilé mi lólúyọ̀lé. gbogbo ń tẹ̀ ń rí tí a ń gé sórí nẹ́ẹ̀tì káàkiri ohun èmi ni mo ṣe interview fún barista nínú ilé mi mo ti ṣe. ẹni máa bá wa dọ̀rọ̀ yìí o a ní tìlà tó dájú. ọwọ́ á dùn mí gan-an lo kámẹ́rà ńjọ́ náà ọ́díò ẹ̀ la ní. ẹ rí i pé wọ́n máa gé fọ́tò sí ni. ọ́díò a lò fún rédíò ni. níjọ́ tí mo kọ́kọ́ lò ó lórí rédíò ní Mọ̀pó. interview tẹ́ ń gbọ́ tí ń gé káàkiri yẹn ó ti pẹ́ o. níjọ́ mo lò ó lórí rédíò ní Mọ̀pó nígbà tí interview yẹn ó fi parí èrò tó ti wà Mọ̀pó ti lé ní 2000. àwọn wá pàdé Àlàájì àgbà àwọn rò pé láìfù ni ẹni ẹdúró wọn ń bọ̀ wá gbé wọn ní mo ṣe ara kúrò láàrin wọn nù. wọn lẹ́lòmíì ò kúrò ńbẹ̀ títí dago 3 ọ̀sán àjọ náà. àní Àlàájì àgbà wà nù lé tá a gbóhùn rẹ̀ ní ìsìn. mo tún fa aláwọ̀ múra Àyìndé. mo súnmọ́ Àlàájì Kọ̀lẹ́ntì Àyìnlá kébé ń kó ara ọ̀rọ̀ tẹ́ ẹ gbọ́ tí wọ́n ń gé wélewèle yẹn. Studio mi ni a ti rẹ̀kọ́ọ̀dù ẹ̀ èmi ni mo interview Alhaji Kọ̀lẹ́ntì Àyìnlá lórí Facebook tó fi sọ̀rọ̀ nípa Wàsíù Àyìndé. gbogbo wọn mo súnmọ́ pátá ẹnìkan ṣoṣo tí n ò súnmọ́ tá alájọsọpọ̀ nínú onífújì ni mo pè lélẹ́yìí òun ni Súlẹ̀ Àlàó Màláíkà ṣùgbọ́n alájọṣepọ̀ náà tó rájọ jẹ́ àmbásádọ̀ fún iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ tí pọ́ǹpì ni. ṣé ẹ rí i gbogbo ntẹ̀yìn wípé kinní kan controversy gbà wo sàábẹ̀ fújì ni o ànábì fújì ní nǹkan kan ni o ara àlùbọ́sà magi àti gbogbo nǹkan tí ń jẹ́ kọ́bẹ̀ ó dùn tí ò jẹ́ kí fújì ó kúnnù. ẹ mọ̀ pọ́wọ́ tí hip hop ń gbé ó ti fẹ́ dọ́gbọ́n máa dá ìṣòwò tà sí fújì. gbogbo ohun tí ń wáyé òun ẹ̀jẹ̀ á gbà pé bọ́lọ̀ ń ṣe fẹ́ ni. tá a bá ní ká fojú sùnùkùn wò ó gẹ́gẹ́ bí authority tí mo jẹ́ nínú entertainment màá máa sọ fún yín pé lẹ́yìn tá a gbọ́rò barista tá a Kọ̀lẹ́ntì la kọ́kọ́ gbọ́rò tó kọ́kọ́ star lórí ọmọ onípákó lẹ́yìn ẹ̀ àwo barista náà tún milẹ̀ ṣùgbọ́n barista ló ní fújì ẹ̀ ẹni tó fa wàhálà gbọ́n mi sí omi ò tó láàrin àwọn ọ́díẹ̀nsì àtàwọn fáǹsì barista ni wípé Kàwó Àmínù tí wọ́n sọ pé tí wọ́n ka ọkọ rẹ̀ kí wọ́n tó dá ọkọ rẹ̀ mọ́ barista wọ́n wá lọ gbọ́ rẹ́kọ́ọ̀dù ẹ̀ wọ́n wá ń criticize pé fújì kọ́ leléyìí ń kọ sákárà ni ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín wípé níjọ́ náà lọ́hùn-ún gbogbo tí wọ́n máa ń pè ní fàájì ni wọ́n ń pè ní orówó ṣe fújì nísàlẹ̀ Èkó gbogbo àwọn Kàwó Àmínù tí wọ́n ń kọ sákàrà tí wọ́n ń lu sákàrà yẹn tẹ́ bá gbọ́ Láìgbàdé náà àwọn kò ń fújì ló náà àbí ẹ̀ kò náà nù fújì. barista ti lo maturity
lọ́ba ń wá rẹ́kọ̀dù Wasiu Ayinde níbi tó ti sọ̀rọ̀ nípa eré Fuji yẹn. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ gan-an nu ṣùgbọ́n ẹni tọ́rọ̀ dá lórí ẹ̀ ó jẹ́ ẹni tó ní maturity onílàákàyè ẹ̀dá làákàyè yẹn náà sì ni Wasiu Ayinde kọ́ lára Barrister. Mo súnmọ́ Wasiu Ayinde lọ́wọ́ àṣeré ńgbà tí mò ń ṣe oyè tí mò ń jẹ mọ́gàjí mo lọ interview Wasiu Ayinde ńlé. Ó ṣe wá lálejò débi wípé ó tún ní sáà lọ́njọ́ náà kí wọ́n máa pẹran wọ́n máa ṣe súyàmọ́ ní àápadà ó sì ṣe dáadáa. Ṣùgbọ́n bí mo ṣe tì í tó bí mo ṣe gún kẹ́sẹ́ tó wípé kó sọ̀rọ̀ nípa Barrister àti nípa Kollington ó ní rárá o èèwọ̀ ni ọmọ kì í sọ fún ìyá rẹ̀ kó pàdé mọ́ ní ìyá mi ẹ jókòó ẹ pàdé mọ́ kò fìtì ẹnu ọmọ. Mo gbá maturity mú ní àtọwọ́ Wasiu Ayinde ọ̀ọ́dàmọ̀ sọ̀ọ́dàmọ̀ tó bá rí. Ẹ rí ọ̀rọ̀ Fuji tá à ń sọ yìí ẹni tí ó pìtàn Fuji yóò rẹ́dì láti gba oríṣiríṣi controversy tí wọ́n ju oríṣiríṣi ògúlùntúlù. Tá a bá mú Kollington Barrister nínú onífújì tọ́lọ̀ ń tètè dáhùn tọ́lọ̀ ń tètè gbóhùn rẹ̀ tọ́lọ̀ ń tètè gbàdúrà rẹ̀ Adéwálé Àyùbá. Lẹ́yìn yẹn Òbésèré. Tọ́kárí ayé là ń sọ ẹ̀ yóò. Ṣé rí àsìkò Sàmánì Bọ́bù Àyùbá Òbésèré táìmù yẹn náà ni Rasidi Àyìndé náà ń jáde ń bàdàn. Kò pẹ́ rẹ̀ òun ni Olúgbòhùngbòhùnmi jáde lẹ́kọ̀ọ́ ìyẹn Sínà Àkànní. alábàámi ọdún ayé Fuji mi tún dé ọba orin. A tètè ṣàwo kí ni mò ń sọ yìí o ẹlòmíì ti ṣàwo 5-6 kó tó star o ṣùgbọ́n njọ́ tó wọ limelight. ìgbà yìí dá ó má tún. Àwọn tó gbèsè fi wà làwọ. Ọlọ́run má bàbá yìí jẹ́ fún wa. Ojúmọ́ ire ni o ojúmọ́ ire ni. Ó ti ṣàìmọye rẹ́kọ̀dù kó tó kọ́. Ìgbọ̀nsán ìgbàlẹ̀. Ṣẹ̀fíù náà dìde. Bàbá jẹ́ fún gbogbo àná mi. Gbogbo wọn ń fayọ̀ pa Ọlọ́run la ni. Gbogbo wọn ń fayọ̀ pa Ọlọ́run la. Wọ́n ń yọ̀ sọ́lọ́run lọ́rùn. Ta ni ọ̀wárí ṣe ta ni ò méèkì ẹ̀nu gbogbo wọn kò sí. Ó dàbí ọmọ kan tí a ń sẹnu wátawàta lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ fi mí trendy. Tí wọ́n bá ti ń interview wọn èmi àlóhùn lọ́ba onírìírí ayé èmi àlóhùn ní àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ èmi àníkẹ́ni kan pé Kola Olootu gan Kola Olootu ntí wàá ń pa mí lẹ́rìn ni pé ọ̀ọ́dẹ báńkì ọ̀ọ́mọ àkáǹtì mi ọ̀mọ yìí mo ní Kola Olootu kan lówó ni kò ló kọ jù ń lọ. Tọ́ọ̀mọ bọ́yá mo ló lọ àbí mo lò ó lọ. Àwọn kan ń sẹnu wáyàwáyà ìmí ní 75 years 73 years ló. Ọmọ tí ń pè mí ń bú ọ̀dà ní tan àwọn oníwèé ìròyìn jẹ àwọn blogger náà wọ́n lanú lẹ̀ wọ́n ń gbọ́ra dáadáa. Wọ́n ní 73 years lòun. Kí ni ká wá pé àwọn bàbá ìgìrìpá kí ni ká pé éèjì wọn nígbà ọmọ tí ń pè mí ń bú ọ̀dà bá ní ọmọ 73 years ní éèjì wọn. Tí wọ́n sì ń sẹnu wátawàta tí wọ́n kálukú ẹ wò báńkì àtàpọ̀ kálukú ni ọmọ sọ déédéé bí ó dé. Èmi ní authority lórí pé tí mo bá pè bá a sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ni mi torí tí ọ̀fà mọ́gàjí yẹn ló ń gé gbogbo oyè kúrò lára mi. Oyè 16 ni mo jẹ́ kí n tó jẹ mọ́gàjí. Ṣùgbọ́n gbàrà tí mo ti jẹ mọ́gàjí ilé Adésún ó ti gé gbogbo ẹ̀ torí pé wọ́n gbà pé ọba lọ́la ni wọ́n pè ní mọ́gàjí Olúbàdàn kò sí nǹkan kan mọ́
nígbà mò ń jọ mọ́gàjí wọn ni wọn ò gbọ́dọ̀ jọ́nárárì oyè kankan kí baálẹ̀ kan àbí ọba ìlú kan ó tún máa jáwé lé ọ lórí ó ti pọ̀ jù bá ń lọ. mo ní authority lórí ibà sọ̀rọ̀ mo ní fọ́tò tí mo ní evidence tí mo ní fídíò ẹ̀ Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Lámídì Pánkó pè akọ ẹmọ tí bá olóko pààlà Lámídì ọmọ gbọ́rùn sọ̀hún kọ́ mọ́ gbọ́rùn ṣògòlàlà kejì ọ̀rẹ́ ajẹ́lẹ̀ pàtàkì tí ń bẹ lájùlé ọ̀run olówó ládùúgbò baba Gbádégẹṣin ní àpètè pèrò pé àdọ́wọ́ ẹ̀ délẹ̀. Aláàfin lọ Ọlọ́run ọ̀lọ́ fọ́tò ẹ̀ wà fídíò ẹ̀ wà gbogbo ẹ̀ wà evidence ẹ̀ wà. ọba pé ìwọ ló lórí ẹ bá sọ̀rọ̀ kínní kan lẹ́nìí láì fi gbéraga kún kò sí ẹnìkan lẹ́yìn ọ̀gá mi tó fi iṣẹ́ tí mò ń ṣe ilé mi lọ́wọ́ mo sì jẹ́ ká ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi lọ̀gá mi o Kọ́ládé Àlàbí ọmọ ọba lóde Òṣogbo iṣẹ́ kíkọ́kọ́ ni mo bá dọ́dọ̀ rẹ̀ o ọ̀rẹ́ là ń ṣe òun lórí tálẹ̀ǹtì lára mi tó tààpù ẹ̀ tá a bá yọwọ́ ẹ̀ Lálọ́mí Àmọ̀lé nìkan mo lè tẹ̀ fún nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní Nàìjíríà kò sẹ́ni tó jù mí lọ nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ Nàìjíríà yìí kò sẹ́ni tó tọ́ ọba ti pé ọba ti lo 40 years àbí ó ti lo 41 years ó sì mú proof and evidence kẹ́ ẹ ṣe pé mò ń ti ń sọ̀rọ̀ ń kọ̀rọ̀ yàrá mi mò ń sọ̀rọ̀ ń sùkú kọ́ la fẹ́ sọ yìí o tó dórí rédíò táyé ń gbọ́ 41 years. n tó fàjà ní ọ̀rọ̀ eré Fuji tí Alhaji Wasiu Ayinde ṣe alára wa lára òróró òun ẹ̀yìn ló kú àìsàn ó kú àìwo Barrister lẹ́yìn ìgbà tí wọ́n ṣe rẹ́kọ̀dù yìí mo gbé Barrister wá Barrister ní bọ́ bá ṣe wu kálukú ló lè pìtàn Fuji ó ní kọ́lọ̀ ń kábíyèsí Olódùmarè bí gba Barrister mọ̀ n tó fẹ́ ṣẹlẹ̀ ó ní kọ́lọ̀ ń sọ àwọn olólùfẹ́ òun kọ́lọ̀ ń sọ òun náà bó bá sásìkò tóun náà ó pìtàn Fuji kálukú ọgbọ́ kálukú ó mú nǹkan jókòó wọn ó sì gbọ́ ṣùgbọ́n ikú kòkòrò ọ̀já gbádùn obì ó gbó ikú ọ̀já gbádùn Barrister tó fi lọ. ìbá tún ìtàn yẹn pa bí ọba ṣe lọ. Wasiu Ayinde ti pìtàn Fuji tiẹ̀ ẹni tó bá rò pé ó yàtọ̀ ó náà lè tún tàn Fuji pa àwọn lè tún tàn Fuji gbé kalẹ̀ pé báyìí ni kò sí nǹkan tó burú mẹ́. Ọlọ́run bá kó má ṣe bàbá ìjẹ́. ṣe rí láti pé kẹ́nìkan dìde kẹ́nìkan sọ̀rọ̀ kẹ́nìkan ó ṣe gbá kẹ́nìkan ó ṣàwò kálukú ló fẹ́ trend o. ọ̀sẹ́ni tó fẹ́ kí wọ́n máa pò ìhun ní ọmọ lágbájá for life. bí mo ṣe ń pe Kọ́ládé Àlàbí lọ́gàá mi mo pọ̀ nínú ẹni tí ọ̀ka nǹkan kan ni nínú oore tọ́lọ́hún ṣe fún mi àti ọlá tọ́lọ́hún dá mi nínú láì sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá jẹ́ lòmí tó sì jẹ́ pé ọ̀rẹ́ lòun àti Kọ́ládé fi bẹ̀rẹ̀ yọmọ nílá láti proof pé Kọ́ládé lọ̀gá wọn wọ́n lọ̀gá mi kò yọ nǹkan kan kúrò lára mi kò tún kan kúrò lára mi ó tún jẹ́ ńlá lùbáríkà sí i lófin tí mò ń jẹ lé mi lọ́wọ́ bóyá bí mo ọ̀bá ti máa jálàmbá bóyá ń ọ̀bá máa ṣe crossing bá máa ṣe àwọn tí ń ṣe fàyàwọ́ mọ́tò ní nísìnyí bóyá ń ọ̀bá sì máa ṣiṣẹ́ rìpẹ́rà ni àbí máa kọ́ṣẹ́ búrẹ́dì lọ́dọ̀ àwọn rọ́pò.